láti lè ṣe Bond FM 92.9 gẹ́gẹ́ ní aago 10 lù. Ẹ káàárọ̀ ìròyìn yálẹ̀ta ló ń dé sí etí ìgbọ̀nyín láti lè ṣe Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó wà ní onígbòǹgbò GRA nílùú Ìkẹjà. Ganiat Bello Ashiru lóníròyìn yín. Ẹgbẹ́ òṣèlú APC ti gbé àtẹ̀sóde lórí gbígba fọ́ọ̀mù àti díje ta kọ̀ǹgbọ̀n fún ipò alága ìjọba ìbílẹ̀ yìí tí yóò wáyé lọ́jọ́ 12 oṣù keje ọdún tá a wà yìí. Àtẹ̀jáde ọ̀hún wáyé látọ̀dọ̀ adarí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó ìyẹn pásítọ̀ Cornelius Ọ̀jẹ̀lábí àti ọ̀mọ̀wé Adéọlá Jòkóńbà tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí. Ní báyìí wọ́n ní fún ipò alága ìjọba ìbílẹ̀ náà owó fọ́ọ̀mù yóò jẹ́ mílíọ̀nù 5 náírà àti àlékún ẹgbẹ̀rún náírà fún ètò ọ́fíìsì tó bá wá jẹ́ òǹdíje dupò lóbìnrin ló jẹ́ yóò jẹ́ mílíọ̀nù 2.5 àti ẹgbẹ̀rún náírà fún ètò ọ́fíìsì. Bákan náà ẹgbẹ́ òṣèlú APC tún ṣàlàyé pé òǹdíje tọ́jú orí wọn kò bá tí ì tó 40 ọdún tó jẹ́ ọ̀dọ́ ẹ̀dínwó ìdá 50 yóò wà fún wọn láti gba fọ́ọ̀mù, ṣùgbọ́n owó ètò iṣẹ́ oní ẹgbẹ̀rún náírà kò sí àdínkù ńbẹ̀ torí pé òun náà làwọn náà yóò san. Àwọn tẹ́yà ara pèníjà tó bá jẹ́ olùdíje yóò gba àdínkù owó ẹgbẹ̀rún 210 náírà fún fọ́ọ̀mù. Ẹgbẹ́ òṣèlú APC wá jẹ́ kó di mímọ̀ pé gbogbo òǹdíje pátá ni wọ́n gbọ́dọ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì gbọ́dọ̀ gbá gbèdéke ètò ìdìbò ilẹ̀ yìí àti pé àwọn tó wà lórí ipò tí wọ́n tún ní lẹ́mìí àti díje ni wọ́n gbọ́dọ̀ kọ̀wé fipò sílẹ̀ ní 30 ọjọ́ kó tó di pé ètò ìdìbò abẹ́lé yóò wáyé nínú ẹgbẹ́ náà. Wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé ó ṣeé ṣe kí ìdíwọ́ díẹ̀ bá ètò iṣẹ́ ní pápákọ̀ òfurufú orílẹ̀-èdè yìí lórí bí àwọn òṣìṣẹ́ tó rí sí ìwòye ojú ọjọ́ ìyẹn àjọ NIMET ṣe bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Ọ̀rọ̀ yìí wáyé lórí àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ òfurufú èyí tí wọ́n fẹ̀sùn kan àjọ NIMET lórí bí wọ́n ṣe yanjú ọ̀rọ̀ kan tó wáyé láàrin wọn pẹ̀lú kíkùnà àti mú àdéhùn ètò ọjọ́ 28 oṣù kìíní ọdún ìṣẹ̀ níbi ìpàdé àpérò tó wáyé láàrin wọn àti bó ṣe jẹ́ pé gbogbo ètò iṣẹ́ bàálù ló yẹ kájọ náà bọ́wọ́lù kó tó di pé wọ́n gbéra. Ẹ̀wẹ̀ olùdarílẹ̀ka ọ̀rọ̀ aráàlú lájọ Nigeria Civil Aviation Authority àti agbẹnusọ alákòóso fún ètò òfurufú yẹn Túnjí Moshood ni wọn ò tí ì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Adarí aero contractor Àdó Sànúsí sọ pé ètò ojú ọjọ́ ni wọ́n gbọ́dọ̀ bọ́wọ́lù kí bàálù tó lè fò tàbí kí ó tó lè balẹ̀. Ní báyìí pápákọ̀ Nnamdi Azikiwe àti pápákọ̀ Muritala Muhammed tó wà lẹ́kọ̀ọ́ ni wọn ò tí ì mọ bẹ́tò iṣẹ́ wọn yóò ṣe rí lásìkò yìí látàrí ìyanṣẹ́lódì náà. Ìròyìn yálẹ̀ta àtàárọ̀ kò ní jù báyìí lọ. Aago 12 ọ̀sán ni kí a tún pàdé fún àkójọpọ̀ ìròyìn. Tèmítọ́pẹ́ Àjàyí lolóòtú ìròyìn yìí. Ganiat Bello Ashiru lórúkọ tèmi tí mò ń kí yín pé ẹ múra síṣẹ́ òní. Ire o.